bí àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá gómìnà Adémọlá Adélèké tí wọn ò bá tètè dìde sí ọ̀rọ̀ náà, ó ṣeé ṣe kí àwọn ìlú Mọdákẹ́kẹ́ àti ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n fi ẹ̀gbẹ́ ti ara wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun kán mà tó bẹ̀rẹ̀ ìjà kó sì tó máa fi dúkìá àti àwọn ẹ̀mí ṣòfò lórí ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ ní ibẹ̀ táwọn ọmọ ìlú Mọdákẹ́kẹ́ tó sì ti ń pariwo pé kí Ọọ̀ni kábíyèsí ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti gómìnà Adémọlá Adélèké kán tètè kìlọ̀ fáwọn ará Ilé-Ifẹ̀ kán sì tọwọ́ ọmọ wọn báṣọ o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yáà yóò gbéná wojú wọn láìpẹ́. Ẹ rántí pé lọ́pọ̀ ọdún sẹ́yìn ní ìjà ogun abẹ́lé inú máa ṣẹlẹ̀ láàrin ìlú Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ èyí tí gbogbo ilẹ̀ Yorùbá tí wọn kò lè gbàgbé nítorí pé ogun náà ó fẹ̀mí ọ̀pọ̀ àti dúkìá ó fi ṣòfò. Ọ̀rọ̀ àlàálẹ̀ èèyàn bọ́ńdìrì iná sì làwọn méjèèjì ni wọ́n ń padà jà sí kó tó di pé wọ́n yanjú ìjà ọ̀hún lásìkò ìjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Látìgbà náà ìní àlàáfíà ti padà láàrin ìlú Mọdákẹ́kẹ́ àti ìlú Ilé-Ifẹ̀ pàápàá nígbà tó ti fún ìlú Mọdákẹ́kẹ́ ní ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìyẹn Local Council Development Area LCDA tí wọ́n gbé wọn kúrò lábẹ́ ìjọba ìbílẹ̀ Ilé-Ifẹ̀. ṣá o nínú ariwo tó pa nínú ọ̀sẹ̀ tá a wà yìí ètò pariwo sí etí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ààrẹ ẹgbẹ́ àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tí wọ́n ń jẹ́ Mọdákẹ́kẹ́ Progressive Union MPU ọ̀jọ̀gbọ́n Ọláwuni Peter ní kàyéfì ńlá ló jẹ́ fáwọn wípé ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọbándé ní ìlú Mọdákẹ́kẹ́ ó láwọn gbé pátákó ńlá kan èèyàn billboard èyí tí wọ́n fi ṣe àpèjúwe pé àwọn ìlú Mọdákẹ́kẹ́ ló ní ìlú náà àwọn gbé síbẹ̀ ṣùgbọ́n tán ní lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ńlá àwọn ọmọ ìlú Ilé-Ifẹ̀ àwọn ọ̀dọ́ bẹ̀ náà ya wọ ìlú àwọn tí wọ́n sì bà pátákó náà jẹ́ kúrò ní agbègbè Ọbándé èyí tí wọ́n tó túmọ̀ sí pé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ jà lórí ọ̀rọ̀ àlàálẹ̀ pẹ̀lú àwọn. Ọ̀jọ̀gbọ́n Ọláwuni Peter ní kò sí àní-àní ìlú Mọdákẹ́kẹ́ ló ní agbègbè Ọbándé ṣùgbọ́n tó láwọn Ilé-Ifẹ̀ ó ní wọ́n tún fẹ́ máa fa wàhálà lórí àlàálẹ̀ tó tún fẹ́ bẹ̀rẹ̀ ogun abẹ́lé míì. Bàbá náà jẹ́ kó di mọ̀ pé àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tó wà ń bẹ́ẹ̀ wọ́n sàsálà fún ẹ̀mí wọn ni nítorí pé wọ́n ní àwọn tó wá láti Ilé-Ifẹ̀ wọ́n pọ̀ máa ń bá sì gbéná wojú wọn ìpakúpa ni wọn yóò pa wọn láwọn ti ránṣẹ́ sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ àwọn ti ránṣẹ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn gbogbo tètè dìde sí ọ̀rọ̀ náà nítorí pé ó tún lè dẹ ogun abẹ́lé míì sílẹ̀ èyí tí ó fẹ̀mí àti ọ̀pọ̀ dúkìá tí ó fi ṣòfò. Nígbà tó ń sọ̀rọ̀ akọ̀wé ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ilé-Ifẹ̀ Ifẹ̀ Development Board ọ̀gbẹ́ni Lawrence Omidiora ó ní àwọn ò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ó ló jẹ́ kàyéfì fóun bóun ṣe ń gbọ́ ó ní ṣùgbọ́n àwọn yóò lọ ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà láti má ṣe jẹ́ kí wàhálà kó tún ṣẹlẹ̀ láàrin ìlú Ilé-Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Ní báyìí ní kété táwọn ọmọ Yorùbá tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí inú wọn ti ń sọ pé kí gómìnà Adémọlá Adélèké Ògúnṣùà ti ìlú Mọdákẹ́kẹ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ kí tètè foríkorí lórí ọ̀rọ̀ ọ̀hún o kó sì tètè yanjú ẹ̀ kí ogun abẹ́lé kó má bàa tún ṣẹlẹ̀ láàrin ìlú Ilé-Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́.